Owo na gwalo so aso jo yuru nu bi sena. Jesu obi so wana na mo na nyaze. E cassette na me gwalo jara to si o ma kurari akowa bo. Da mare wo kurari. Yuru na igita bo bi abiro so wana na nyaze. Omo na nyaze. Nyaze re wo nso aso. Owo na gwalo so aso. Joyuru no be said Jesu obi so when amamena zere wo o babu gege o ramba oturi kafa sitafa akari brire fi mema amena na yagane na yagane oh Jesu na reru yeto wa nibo wo kikekwe kibrire wa begana era sasiwo oza jonare so geni nojo be mede obro ajo fi oto na gbogbo bi obi bre nena ani to geni ogu to geni obigbe mara igbo bi ededro ke mo gwari ese ageni oje go ga nu fi ego aje no bigbe za eta keni keni ajo bigbe ru aruba wanu obi ti gbe fikire na ma mo bigbe raru iru okowe ogeni otati onuni ke panu me goga netena oga no gbese te me ko bigbe atejo si o me meranya ha ogeni ogbege na nya ha no ogeni onya ha na no paye ori odio wota ginara ro su Jesu ovo wogba be gibrire ke kwa ha woteri odio ke mo ga ne ohe onore kusu aso owo no gwo lusu aso joyuru no bi sema Jesu obi so wa come on and amamena zere wo uzaza owo ma fugega ikafa sitafa akari bire fi emema alena na yagana na yagana Jesu na reru yeto wa migbo wo kikekwe kibrire wa bega era sasiwo Opuna gbegede ko mare ma gbere ma jiro gane Mebe bolojo kan na oro kan wa bono E pan technology abo e beruano Ere technology setan o marie E beruare awo agbebe ke de ibire na kare fi bi be ma be tanana na ro de go gare jono awo afeke nana e me o jonera wo jogo usu le jo soso oyo ra obona o te mero ena o petu kanu makayo ole la yusu owo na gwa lu so joyuru no bi sema Jesu bi so ra mama to ha mama na zo owo ra pa fugega oturi kafa sitafa akari bile fi mema alena na yagana na yagana Jesu na reru yeto wa wo kikekwe kibrire wa bega era sasiwo wo era sasiwo wole era sasiwo wo era sasiwo wo era sasiwo usio mama menuku abeta usio mama mera reverend de wa abeta wo gbe oye na ko wo jo wa be go ki di very jo wa be go obi ti gbo ewo ene na wa ri ko ke bi ro gane awo atabe aworo jide atabe aworo nwenu so o je kugbe ana ne rere kwa ma sare robo be go abero duari o mabo je kugbu mu to gbi mama ha o to wewa na bo bi resi owo no rogele na bo bi church ale ko we rosa roga no ba fi we owo ran ba bugege o turi to fa sitafa akari bi re fi emema ale na yagana na yagana Jesu na reru yeto wa ni wo kikekwe kibrile wa mega era sasiwo yo era sasiwo Yes.
ọ̀nà òbídọ́ Solomon mẹ̀rí pan wọlé lọ́bẹ̀rẹ̀ wọ́jọ́ nà náà fi ọ̀bọ̀ ọ̀tọ̀ ha kémé kẹ̀dẹ́kẹ̀dẹ́ wọ́rẹ́ rọ olè olè jírí jẹ́ cha 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 ọba sábì bẹ́ẹ̀ nọ fọ̀nà fọ́rú rí nọ bẹ̀rẹ̀ ayé gẹ́rù hù Jésù òbí sè náà nà ọmọ mẹ́nyàsẹ̀ rẹ̀ wò wò sọ àfọ. Chima 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 obodo varu rina obe na ya ejere ugwu Jésù obi sọrọ na ọmọ mẹ́nyà ọmọ mẹ́nyà rẹ̀ wò wò sọ àfọ. Owó àmà àbúgẹ́gẹ́ òtúrítà fásitì kàfà ọkàrí bìrẹ̀ fi ẹ̀mí má alẹ́ nà ya gánà ẹ̀nà ya gánà Jésù náà rẹ̀rù yẹ tó wà lọ́wọ́ wọ́n kí ó kẹ́kọ̀ọ́ kíbiri rẹ̀ wà bẹ́ẹ̀ dọ́nà ìrẹsẹ̀ sí lọ́wọ́. Mẹ́tò nana lórí ma ti àbọ̀bọ̀ òbí revelation ní sùdé jáfìdè ọ̀tàkùn mẹ́nà ẹ̀mí ọ̀nà náà bẹ́ẹ̀ tàkùn wáyìn náà wà gbé kúrẹ̀ yẹ ẹ̀ ẹ̀jọ̀ náà bẹ́ẹ̀ lè wá àwọn oúnjẹ bí wúkú tù náà ọ̀yà tẹ́ka kí mú gbolo fi rẹ̀ àbẹ̀tí mo wẹ̀ lélẹ̀ wọ́n máa bọ̀ bàwùsọ̀ gègé wọ́n bí máa bọ̀ rẹ̀ hàn ajata wo kúrẹ̀ rẹ̀ wọ́n wo bí fègùsò bọ̀bẹ́ lọ bá ro sierù ó ẹ̀mẹ́rẹ́ ìjọ ló jẹ́ fègùsò gàgà ọ̀tẹ̀ rọ̀bẹ́ wẹ́ bẹ̀ pòrèrè ọ̀gbẹ̀rọ̀bẹ̀ ó ọ̀gbẹ̀rọ̀bẹ̀. Obodo varu ririna obe na ya ejere ugwu Jésù obi sọwara ọmọ mẹ́nà fẹ́rẹ̀ wò owó àmà àbúgẹ́gẹ́ òtúrítà fásitì kàfà ọkàrí bìrẹ̀ fi ẹ̀mí má alẹ́ nà ya gánà ẹ̀nà ya gánà Jésù náà lórí yẹ tó wà ní wọ́n kí ó kẹ́kọ̀ọ́ kíbi rẹ̀ wà bẹ́ẹ̀ dọ́nà ìrẹsẹ̀ sí wò.